A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ ọ́fíìsì olórí òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ ti fi ìkìlọ̀ tí ó nípọn ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ ìjọba lórí ṣíṣe òfófó àwọn ìwé-ẹ̀rí ìjọba tí ó ṣe pàtàkì láti àwọn ẹ̀ka ministry, departments àti agencies. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni ọ́fíìsì ààrẹ pè fún ìwádìí lórí iṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba pẹ̀lú èròǹgbà àti gbógun ti àwọn tí wọ́n ń ṣe àfihàn ìwé-ẹ̀rí pàtàkì tí wọ́n kà kún classified documents. Ìròyìn jábọ̀ wípé nínú ìwé-ẹ̀rí tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní àìpẹ́ yìí ni wọ́n ní Ààrẹ Bọ́lá Tinubu ti dá sẹ̀ríà fún wọn lórí bí wọ́n ṣe yọ̀ǹda ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà (500 million naira) nínú bílíọ̀nù kan náírà fún akọ̀wé ìjọba àpapọ̀ George Akume. 500 million naira yìí ni wọ́n ní ó wà fún ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógójì 37-member tripartite committee tí wọ́n gbé kalẹ̀ láti fi yanjú ètò owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù. Dókítà Fọláṣadé Yẹmí Ẹ̀san tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ wípé ìjìyà tó gbórín wà fún ẹnikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣímọ́ lórí. Nínú ìwé àkíyèsí tí ó jáde lánàá ni wọ́n ti ṣe ìkìlọ̀ tí wọ́n darí sí ọ́fíìsì ààrẹ, olórí òṣìṣẹ́ sí ààrẹ, àwọn mínísítà, ọ́fíìsì igbákejì ààrẹ, okòwò ìjọba àpapọ̀, gbogbo permanent secretaries, gbogbo olórí ológun, ọ̀gá ọlọ́pàá yányán, àwọn gómìnà, ilé ìfowópamọ́ àgbà CBN, àwọn alága gbogbo ẹ̀ka àjọ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé àkíyèsí yìí ni ó tọ́ka lemọ́lemọ́ tí àwọn kan ń ṣe àfihàn ojúlówó ìwé ìjọba. Wọ́n ní èyí jẹ́ ìtìjú fún ìjọba. Fún ìdí èyí, àwọn kò ní fi ààyè gbà á. Lára ìgbésẹ̀ láti gbégi dínà èyí ni wọ́n ṣe ké sí àwọn permanent secretaries láti rí i dájú wípé gbogbo ìwé yìí bọ́ sí orí ẹ̀rọ. Èyí yóò ṣe àdínkù sí fífi ojú rí wọn tí ó lè fa ṣíṣe àtànká rẹ̀ sáwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè the Nigeria Customs Service (NCS) ní àwọn ti parí gbogbo ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ sí í pín àwọn oúnjẹ tí wọ́n gbé ẹsẹ̀ lé fún àwọn ọmọ orílẹ̀-èdè. Agbẹnusọ àjọ NCS Abdullahi Maiwada ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde òní. Maiwada ní ìgbésẹ̀ yìí jẹ́ ìfèsì sí ìṣòro oúnjẹ tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Ó ní àwọn gbọ́dọ̀ rí àrídájú wípé oúnjẹ ọ̀hún jẹ́ èyí tó ṣeé jẹ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í pín in. Bí a kò bá gbàgbé wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ni wọ́n fọ́n sí gboro láti ṣe ìfẹ̀hónúhàn ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí bí oúnjẹ ṣe gbówó lórí gọbọi. Orílẹ̀-èdè ń kojú ìṣòro ọrọ̀ ajé tí ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ má ní agbára àti ra oúnjẹ. Maiwada ní láti lè mú àdínkù bá ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń kojú àti láti lè mú ìrọ̀rùn bá àti rí oúnjẹ ni àjọ aṣọ́bodè ṣe gbé ìgbésẹ̀ àti fúnra wọn pín oúnjẹ tí wọ́n yọ̀ǹda fún ìjọba àpapọ̀. Ó ní lẹ́yìn tí àwọn tí ọ̀rọ̀ kàn bá ti fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé ó ṣeé jẹ, àwọn á bẹ̀rẹ̀ pínpín rẹ̀. Maiwada fi kún un wípé ọ̀nà tí àwọn bá máa gbé e gbà láti pín oúnjẹ yìí ni wọ́n máa fi tó gbogbo ènìyàn létí láì tigbákanbọ̀kan nínú. Agbẹnusọ NCS ní àwọn ti bẹ̀rẹ̀ gbígbógun ti àwọn arúfin tí wọ́n ń kó oúnjẹ kúrò lórílẹ̀-èdè. Síwájú àkókò yìí ni Comptroller General àjọ NCS Adéwálé Adéníyì sọ àsọdájú èròǹgbà rẹ̀ àti ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ìpèsè oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pè fún ìwádìí tó rinlẹ̀ lórí ìṣekúpani gbogbo ìgbà, ìbàjẹ́ dúkìá àti ohun ìní ní àwọn agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Zurmi, ìpínlẹ̀ Zamfara. Ìpinnu yìí wáyé lẹ́yìn àbá tí aṣòfin Hasan Shinkafi láti APC ìpínlẹ̀ Zamfara dá.
tí gbogbo ilé sì tẹ́wọ́ gbà á lónìí ní ìlú Àbújá. Aṣòfin yìí ṣàlàyé wípé ìkọlù yìí ń wáyé nígbà tí orílẹ̀-èdè ń kojú ìṣòro látàrí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀. Èyí sì ti fa ìṣòro ńlá fún àwọn aráàlú tí ìkọlù yìí ti ń wáyé. Ó ní àwọn agbègbè yìí ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù, ilé, alùpùpù, oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí iye rẹ̀ wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà, pẹ̀lú ọ̀gá ọlọ́pàá méjì ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní Zurmi. Bí wọ́n ṣe ń gba àbá yìí ní ilé ìgbìmọ̀ rọ ọ̀gá ọlọ́pàá yányán láti gbé àkànṣe ikọ̀ ọlọ́pàá dìde tí yóò ṣe àfihàn gbogbo ohun tí ó ṣókùnkùn tí ó ń fa ìṣekúpani gbogbo ìgbà, kí ó sì jábọ̀ padà fún ilé lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Bákan náà ni wọ́n rọ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA láti tètè pèsè ohun amáyédẹrùn fún àwọn tí ó fi ara kááṣá. Wọ́n wá ké sí ìjọba àpapọ̀ láti darí àwọn ológun sí gbogbo agbègbè tí ìṣòro yìí ti ń wáyé láti dènà àjálù mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn oníbúlọ́ọ̀kù lórílẹ̀‐èdè Nàìjíríà, National Association of Block Molders of Nigeria (NABMON) ti sọ wípé àdéhùn láàrin ìjọba àpapọ̀ àti àwọn olùpèsè símẹ́ǹtì mẹ́ta tó ṣe gbòógì lórílẹ̀‐èdè wípé wọn yóò ṣe àdínkù owó àpò símẹ́ǹtì kan sí 7,000 sí 8,000 kò lẹ́tọ̀ọ́. Ààrẹ ẹgbẹ́ NABMON Ọ̀gbẹ́ni Adéṣẹ́gun Bánjọkò sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN lónìí ọjọ́ Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Èkó. Bí a kò bá gbàgbé wípé níbi ìpàdé tí ó wáyé lánàá ní ìjọba pẹ̀lú àwọn olùpèsè símẹ́ǹtì ti fi ẹnu kò lórí iye owó símẹ́ǹtì, ṣùgbọ́n Bánjọkò ní kò sí ìdí fún owó símẹ́ǹtì láti lọ sókè ní iye tí wọ́n fẹnu kò sí nígbà tí ó jẹ́ wípé limestone tí wọ́n ń lò tí ó jẹ́ ojúlówó ohun èlò wà lárọ̀ọ́wọ́tó lórílẹ̀-èdè. Ó fi ìbẹ̀rù rẹ̀ hàn wípé ìgbésẹ̀ yìí lè yọrí sí kí ilé máa wó. Ààrẹ NABMON ní fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé ó yẹ kí ìjọba àti àwọn olùpèsè símẹ́ǹtì lè ṣe dáadáa ju iye tí wọ́n pè é, kí owó símẹ́ǹtì túbọ̀ wálẹ̀ sí i. Ó gba ìjọba ní ìmọ̀ràn wípé bí wọ́n bá yọ owó tí wọ́n ń gbà lẹ́nu ibodè lórí àwọn èròjà yòókù tó ń ti ilẹ̀ òkèèrè wá, èyí yóò mú àwọn olùpèsè símẹ́ǹtì ṣe àdínkù owó tí wọ́n ń ta símẹ́ǹtì. Ó wá dá a lábàá wípé kí owó símẹ́ǹtì má kọjá 3,500 náírà sí 5,000 náírà lọ àpò símẹ́ǹtì kan, 3,500 naira to 5,000 naira per bag. Bákan náà ni ó gba ìjọba ní ìmọ̀ràn kí wọ́n ṣe ìdádúró iṣẹ́ ojúnà tí ó ń lo símẹ́ǹtì. Èyí yóò jẹ́ kí símẹ́ǹtì wà lọ́pọ̀ yanturu tí yóò yọrí sí àdínkù owó rẹ̀. Ó ní ọ̀wọ́ngógó owó símẹ́ǹtì ti pa kún ìṣòro tí orílẹ̀-èdè ń kojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn afurasí agbébọn tún ti gbìnàyá bí wọ́n ṣe ìkọlù sí agbègbè Yà Nasarawa ní ìjọba ìbílẹ̀ Faskari, ìpínlẹ̀ Katsina, tí wọ́n ṣekú pa ọba kan pẹ̀lú àwọn 5 mìíràn. Bákan náà ni wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé, ọkọ̀ kí wọ́n tó jí ènìyàn 38 gbé lọ. Ará agbègbè kan ni ó fi tó akọ̀ròyìn létí wípé àwọn bíi 10 ni ó fara ṣèṣe. Ọkọ̀ akérò 8, ilé 6 pẹ̀lú ṣọ́ọ̀bù ni wọ́n dáná sun ní ìlú tí kìlómítà rẹ̀ kò ju 5 lọ sí ibi ìpàgọ́ àwọn ológun ní ìjọba ìbílẹ̀ Faskari. Ó ní àwọn agbébọn yìí dé togun-togun, tìjàtìjà, wọ́n gbáradì láti wá ṣọṣẹ́, òun kò rí irú rẹ̀ rí. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé orí ló kó òun yọ bí ó ṣe rí ibi sá wọ inú igbó lọ nígbà ìkọlù. Ó ṣàlàyé wípé bí àwọn kan ṣe ń yìnbọn lákọlákọ ni àwọn kan ń dáná sun ilé àti ọkọ̀. Inú ìbànújẹ́ ni àwọn wà báyìí. Ẹnìkan ò lè lọ sóko, bí wọ́n ṣe tún gbìyànjú àti jókòó sílé ni wọ́n tún pa àwọn mọ́lé. Ẹ̀mí wọn kò jẹ́ nǹkan kan lójú àwọn adàlúrú.
ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn adàlúrú ya wọ inú ìlú láàrin aago 11 alẹ́ bí wọ́n ti dí gbogbo ẹnu ibodè ìlú pa láti lè dènà àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ológun àti àwọn fijilantànté. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Abubakar Sadiq Aliyu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ṣùgbọ́n kò ṣe àlàyé lé e lórí. Ó ní kọmíṣánná ọlọ́pàá CP Aliyu Musa ti rán àwọn òṣìṣẹ́ lọ síbi ìṣẹ̀lẹ̀ láti lọ wá inú igbó bóyá ọwọ́ á tẹ àwọn amọ̀òkùnsíkà wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.